Aláròyé máa wí o. Ọjà òfin bílíọ̀nù 7 náírà ni NDLEA gbà lọ́wọ́ ògbólógbòó oníṣòwò egbòogi olóró yìí. Ọwọ́ pálábá àwọn ògbólógbòó oníṣòwò egbòogi olóró kan tí wọ́n fìlú Èkó ṣebùgbé ti ségi lẹ́yìn táwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti títà, rírà àti lílo oògùn olóró nílòkulò lórílẹ̀-èdè yìí National Drug Law Enforcement Agency NDLEA jálu ilé ẹrù wọn nípìnlẹ̀ Èkó. Ọkùnrin tó jẹ́ olórí àwọn afurasí náà Onyekachi Pius Nwanago tó ti jìngìrì nínú káṣòwò egbòogi olóró àtàwọn márùn-ún míì tí wọ́n jẹ́ ikọ̀ oníṣòwò egbòogi olóró yìí ní ọwọ́ àwọn NDLEA tẹ̀ lásìkò tí wọ́n gba ọjà òfin tó dín díẹ̀ ní mílíọ̀nù 7 náírà lọ́wọ́ wọn. Ilé ìkẹ́rùsí kan tí wọ́n ń lò lábẹ́nú tí ẹnikẹ́ni kò sì lè mọ̀ wípé idán burúkú ń lọ níbẹ̀ tó wà ní ojúlé 23 Sunny Billa East Street, Bucknor, Ìṣẹ̀rí, Ìsọlọ̀ nípìnlẹ̀ Èkó níbi táwọn àtìláàwí ń kó onírúurú egbòogi olóró bíi oògùn líle oníkóró tramadol àti oògùn olómi codeine sí èyí tí wọ́n ń gbà lérò láti tà síta ní ìpalẹ̀mọ́ fún pọ̀pọ̀ ṣìnṣìn ọdún Kérésì láwọn òṣìṣẹ́ NDLEA gbà lásìkò tí wọ́n jálù wọ́n lójijì níbẹ̀. Nínú àtẹ̀jáde tí Fẹ́mi Babafẹ́mi tí í ṣe agbẹnusọ àjọ NDLEA fi síta lọ́jọ́rùú Wednesday ọjọ́ 17 oṣù kọkànlá ọdún yìí iná ló ti fìdí rẹ̀ múlẹ̀ pé lẹ́yìn tí wọ́n ta àwọn èèyàn àwọn lólobó pé àwọn afurasí fẹ́ kó àìmọye oògùn olóró tramadol tí kóró àpapọ̀ rẹ̀ yóò lé ní mílíọ̀nù 7 àti ìgò oògùn codeine tó lé ní 2,500 ìgò wá sínú ọjà ni àwọn òṣìṣẹ́ NDLEA sáré lọ síbẹ̀ láti ṣe àkámọ́ fún wọn. Babafẹ́mi ní láti ọjọ́rú Wednesday ọjọ́ 19 oṣù kọkànlá inú ọdún yìí ni àwọn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ náà nígbà tọ́wọ́ ṣìkún àwọn tẹ méjì nínú àwọn ikọ̀ elégbòogi olóró náà Egbo Innocent Udalo àti Chukwu Emmanuel lásìkò tí wọ́n kó egbòogi olóró opioid tó lé ní 300 páálí lọ nínú mọ́tò lágbègbè Apple Junction Festac nípìnlẹ̀ Èkó. Nígbà tó di ọjọ́ kejì tí í ṣe ọjọ́bọ̀ Thursday 20 oṣù kọkànlá àwọn òṣìṣẹ́ NDLEA bẹ̀rẹ̀ sí gbé iṣẹ́ náà níbi tí wọ́n bá dé nígbà tí wọ́n gba ilé ìkẹ́rùsí tí wọ́n kó àwọn ọjà ìpẹ́ yìí sí lọ lẹ́gbẹ̀ẹ́ Bucknor. Níbẹ̀ ni wọ́n ti fọwọ́ òfin mú Nwanago tí í ṣe olórí wọn àtàwọn afurasí míì. Àwọn míì tí wọ́n tún mú pẹ̀lú ọ̀gá wọn ni Nwoye Sunday Ali, Nnajo Ugochukwu, Ọ̀gálẹ̀à Chukwuebuka Philip. Lápapọ̀ àwọn egbòogi olóró tí àjọ NDLEA rí gbà lọ́wọ́ àwọn afurasí ní tramadol tí òǹkà kóró rẹ̀ yóò lé ní mílíọ̀nù 7 tí ó sì dín díẹ̀ ní bílíọ̀nù 4 náírà níye gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tà á lọ́jà àti láàrin ìgboro tó fi mọ́ egbòogi olóró codeine olómi tí iye owó rẹ̀ yóò dín díẹ̀ nínú bílíọ̀nù 3 náírà. Ọkọ̀ akẹ́rù ńlá 11 tí wọ́n fi ń kó ọjà tó lé díẹ̀ ní bílíọ̀nù 6.5 náírà yìí ni àjọ NDLEA gbẹ́sẹ̀ lé lọ́wọ́ àwọn èèyàn yìí tí wọ́n sì kó lọ síbi táwọn máa ń tọ́jú àwọn ẹrù òfin pamọ́ sí nípìnlẹ̀ Èkó. Nínú ọ̀rọ̀ tirẹ̀ ọ̀gágun-fẹ̀yìntì Mohammed Buba Marwa tí í ṣe ọ̀gá àgbà àjọ NDLEA gbóṣùbà fáwọn òṣìṣẹ́ NDLEA tí wọ́n ṣiṣẹ́ náà. Ó ní àṣeyọrí ńlá ni iṣẹ́ náà jẹ́ lórí àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n fẹ́ sọ àwọn ọ̀dọ́ Nàìjíríà dìdàkudà. Ó wá ránṣẹ́ ìkìlọ̀ sáwọn oníṣòwò egbòogi olóró yòókù tí wọ́n sì ń ṣiṣẹ́ oró wọn láàrin ìlú pé kí wọ́n lọ mọ̀ wípé kò sí nǹkan kan tó ń jẹ́ wípé apá ò lè ká àwọn nítorí àwọn kò ní fìgbà kọ̀ọ̀kan sìn lẹ́yìn wọn. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.